Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ẹ kú dédé àkókò yín gbogbo tẹ̀sí láǹfààní láti máa wò wá ọdẹ òdùbé ọlọ́wọ́n bá mi Òdùmarè ò ní gbà láàfíà wa nítorí pé ó ṣe kókó. Ẹ rí i pé ní gbogbo ìgbà ọ̀rọ̀ àlàáfíà ni máa fi ń kí wa a ní ṣàárẹ̀ o nítorí pé àárẹ̀ kì í ṣọ̀rẹ́ ara. Gbogbo bí tẹ̀sí láǹfààní láti máa wò kan nìyí, ìdùnnú àtayọ̀ ni yóò máa jẹ́ tiwa. Ẹ má gbàgbé, ẹ máa subscribe, ẹ máa like, ẹ máa comment, kẹ́ ẹ sì máa share káàkiri. Ẹ tọ notification button yín lẹ̀ kẹ́ lè máa ráwọn tá a mú wá ní gbogbo ìgbà. Ó ti ń rúgbó bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí. Tá a bá ti ń pọ̀rọ̀ yìí lówè tẹ́lẹ̀, ó ti bẹ̀rẹ̀ sí ní lárónú o. Báwo la ṣe máa ṣe tí ò ní dọ̀rọ̀ ìjà ẹ̀sìn? Báwo la ṣe máa ṣe tí ò ní di ìjà ẹlẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè Nàìjíríà? Ó dọwọ́ àwa àgbààgbà lórílẹ̀‐èdè yìí, ó dọwọ́ àwa àgbààgbà nílẹ̀ Yorùbá, ó dọwọ́ àwọn ìjọba wa o. K'Olódùmarè ó dákun dábọ̀ kó bá wa ṣe o. Báwo la ṣe máa jọ máa gbé tá ò ní kanra wa? Àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn. Báwo la ṣe jọ máa wà nínú ilé tá ò ní gúnra wa? Ẹjẹ́ àti bí ìṣáná kí ìṣóògùn bọ́kọ àti àwọn bá jọ ń bẹ nínú ilé kan náà, táwọn méjèèjì wá sọ pé àjọ ní àwọ̀ láàrin ara wa ni o, a ò ní bára wa sọ̀rọ̀, àbẹ́ àwọn méjèèjì àjọ ń jà, àjọ ní gbọ́nmi sí omi òtó. Kò sí bó ti lè hùn kí gbọ́nmi sí omi òtó tí wọ́n ní bó ṣe lè hùn kórí. Níjọ́ kan àjọ kan, mo fẹ́ gbé gbá bá mi gbé, mo fẹ́ gbàwó bá mi gbé, ẹnì kò lè dáṣe lé ayé o. Olódùmarè tó dá gbogbo wa, ó ti mọrú ipò àti ibi tí gbogbo wa bá a ṣe rí. Inú fi jẹ́ kí gbogbo wo yàtọ̀ lóríṣiríṣi ọ̀nà. Láàfin ní àwọ̀ kankan, láàfin ní èdè kan náà, ló fi jẹ́ pé kì í ṣe ìsọ̀rọ̀ kan náà la ní. Àwọ̀ wa yàtọ̀ síra wọn, ìṣesí wa yàtọ̀ síra wọn. Ó dá gbogbo wa sáwọn ilẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Adániwáyé tí gbogbo wa mọ̀, ẹni táwọn mùsùlùmí tí wọ́n ń pè ní Allah, ẹni táwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pè ní God, ẹni táwọn àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń pè lólódùmarè. Òun ló ṣẹ̀dá gbogbo wa pátá. Òun ló ṣẹ̀dá Hausa, ló ṣẹ̀dá Igbo, ló ṣẹ̀dá Yorùbá, òun ló ṣẹ̀dá àwọn Chinese, òun ló ṣẹ̀dá American, òun ló ṣẹ̀dá àwọn Indian, òun ló ṣẹ̀dá gbogbo ìṣẹ̀dá tó ń bẹ lórílẹ̀ ayé. Ọ̀nà tó bá gbà yàsọ́dọ̀ tiwa la máa fi kí Olódùmarè yàtọ̀. Tó bá yẹ pé ìlànà kìrìsìtẹ́nì iná lọ bí wa sí, iná la fi máa pé Ọlọ́run mi rèé o. Tó bá yẹ pé ìlànà mùsùlùmí ni la fi máa pé Allah rèé. Tó bá yẹ pé ìlànà ìṣẹ̀ṣe ni la fi máa pé Olódùmarè rèé. Ẹ má wàá jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kó dàwárú lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí ìjà ẹ̀sìn, ẹ má jẹ́ kí ìjà ẹ̀yà kó tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ láàrin ara wa. Ihun tó ti mú tó jẹ́ pé ìran Yorùbá àbí gbogbo ẹ̀dá tọ́lọ́run dá ò lè dúró láyé kó ní kìrìsìtẹ́nì ní ẹ́, kó wá ní kìrìsìtẹ́nì nìkan ló fẹ́ máa bá ṣe. Ọ̀nà wo ló fẹ́ gbé gbà? Kó jáde láàárọ̀ kó wá sọ pé bó ṣe ń lọ yìí o, ò ní bẹ́ẹ̀ lòmíì ṣàfẹ́ni tó bá ti jẹ́ kìrìsìtẹ́nì. Ọ̀nà wo ló fẹ́ gbé gbà tá yìí ò ní ní ẹ lára? Ìjọ lè wóra ẹ látòkè délẹ̀. Bó ṣe lè hùn kó olówó tọ̀, ìwọ kọ́ ló máa rán aṣọ ara ẹ. O wá ṣù sí pé kìrìsìtẹ́nì ni ó bẹ̀ ránṣọ. O ṣù sí pé kìrìsìtẹ́nì ilẹ̀ ni tó gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ṣe bàtà. Ṣé tó bá tún dọ́jà náà ó máa wojú àwọn ìyélépo ìyá aláta? Ó gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì ni wọ́n ibi apatọ̀hún. Bó o bá jẹ́ mùsùlùmí, o gbọ́dọ̀ sọ pé nítorí o ti jẹ́ mùsùlùmí gbogbo ìṣesí ẹ láyé mùsùlùmí nìkan ló fẹ́ máa bá ṣe. Kó o débi tó o ti fẹ́ repo nílé epo tépo ti fẹ́ tán nínú mọ́tò ẹ, tó o wá sọ pé ẹ bá mi tepo sí mọ́tò ẹni yẹn wá gbọ́tọ̀ porúkọ ẹni yẹn wípé Rasaki ni, àbó gbọ́tọ̀ porúkọ ẹni yẹn pé Paul ni, ìwọ sì jẹ́ mùsùlùmí. Wọ́n pa ẹ̀mí ń bá àwọn mùsùlùmí ṣe o, Paul ò gbọ́dọ̀ tepo sínú mọ́tò mi, ṣé o mọ̀ kó máa pẹ́ mẹ́? O ti ń lọ lójú ọ̀nà, táyà ẹ fọ́ lójú ọ̀nà, òun wá ẹni tó máa bẹ́ ẹ fẹ́ táyà. O wá wò pé nítorí pé wọ́n jẹ́ kìrìsìtẹ́nì, ẹni tó wá ń fẹ́ táyà Kàbírù ló porúkọ rẹ̀. Ìwọ rárá o, Kàbírù ò lè bẹ́ ẹ fẹ́ táyà o, àfi síkẹ̀lì ibẹ̀ ló máa gún sí. O wá fẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo ìṣesí láyé ìyá Ọlọ́run bá mọ̀ ọ́n mọ̀ kó gbogbo àjọ sójú kan láti máa bára wa ṣe. Níwọ̀n àkọ́kọ́ tá a ní láti kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, iná ni ọ̀nà wo la gbọ́dọ̀ fi bára wa ṣe tí ò fi ní sí àwọ̀, tí ò fi ní síjà láàrin wa. Ọ̀rọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ yìí tó ní ṣe pé ó ti ń lọ bí ọ̀rọ̀ ẹlẹ́sìn òṣẹ̀sìn,
tó ti ń lọ bí ọ̀rọ̀ ẹlẹ́yà òṣẹ̀yà ọ̀nà mẹ́ta ló pín sí. ọ̀nà àkọ́kọ́ ni tọ̀rọ̀ eégún olóòlù tó jáde nílùú Ìbàdàn. látọdúnmọ́dún la ti ń gbọ́ wípé ìṣẹ̀ṣe ń bẹ. ìlú Ìbàdàn kì í ṣe ìlú tó jẹ́ pé ìlú kìrìsìtẹ́nì. ìlú Ìbàdàn kì í ṣe ìlú tó jẹ́ pé ìlú mùsùlùmí. ìlú Ìbàdàn kì í ṣe ìlú tó lè sọ pé ìlú oníṣẹ̀ṣe nítorí gbogbo àpéjọpọ̀ àwọn ẹlẹ́sìn ni wọ́n jọ ń gbé bẹ̀. àwọn mùsùlùmí ń bẹ nílùú Ìbàdàn tó já àwọn àfáà ńláńlá. àwọn mọ́sálásí ńláńlá ń bẹ nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ láláwọn kìrìsìtẹ́nì tó jí ògbóǹtagì pásítọ̀. tẹ́ ẹ bá àwọn ṣọ́ọ̀ṣì míì nílùú Ìbàdàn ẹ rí bí wọ́n ṣe tóbi. onírúurú àwọn ṣọ́ọ̀ṣì ńláńlá ni wọ́n lẹ́ka ìjẹ̀ka nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ lọ́dún ìṣẹ̀ṣe à ò lè kóyún ẹ̀kẹ́rẹ́ ìlú Ìbàdàn. bọ́lọ́dún eégún ṣe ń ṣọdún eégún bẹ́ẹ̀ lọ́lọ́dún orò ń ṣòro bẹ́ẹ̀ làwọn tó ń ṣe Ṣàngó ń bẹ nílùú Ìbàdàn. ẹ jẹ́ kí kálukú wo ṣòwò wa lọ́tọ̀. òwò lè fowó lọ́rùn kí mùsùlùmí ó máa pé òun ò lè bá kìrìsìtẹ́nì ṣe o kí kìrìsìtẹ́nì ó máa pé òun ò lè bá mùsùlùmí ṣe kó níṣẹ̀ṣe ó máa pé òun ò lè bá àwọn ẹlẹ́sìn míì ṣàfoníṣẹ̀ṣe nìkan. báwo la ṣe fẹ́ gbélé ayé nírọ̀rùn? Ọlọ́run ọba ti mọ̀ọ́mọ̀ kó gbogbo wọn kó wa jọ sójú kan náà. nínú ìlànà tọ́lọ́run ọba tó fi ṣètò ilé ayé ó ṣe léyìí wípé àlẹ́ dágbélé ayé kò sí bó ṣe lè sọ pé mo wà discipline mi lè bá mùsùlùmí ṣe o kìrìsìtẹ́nì nìkan ni mo fẹ́ bá ṣe o tí gbèsè ayé àti ìlànà rẹ tó máa rọrùn. ó wá bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ lọ fọmọ rẹ sí òkè kìrìsìtẹ́nì ni ẹ́ ó lọ fọmọ rẹ sí skul tó jẹ́ pé kìrìsìtẹ́nì ni wọ́n níbẹ̀ gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ kìrìsìtẹ́nì ni wọ́n kódà ẹ fẹ́ gbẹni tó máa bá yín nulẹ̀ kìrìsìtẹ́nì ní ṣégbà tí wọ́n fẹ́ kọ́ skul yẹn ṣáwọn bricklayer tó fẹ́ kọ́ náà àfikẹ́ tó máa wá káàkiri ó gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì ẹni tó bá yín ru yẹ̀pẹ̀ tó fẹ́ fi kọ́lé wá ó gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì. ilé ayé á níyàn lára ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ jẹ́ kó dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ eégún olóòlù. kì í ṣe ogún olóòlù eégún olóòlù tó ti ń jáde nílùú Ìbàdàn ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣọdún eégún tí kì í ṣọdún mẹ́ta tí kì í ṣọdún mẹ́rin tí kì í ṣogún ọdún ẹlòmíì wọn ò tí ì bí bàbá ẹ̀ tó ti ń ṣọdún eégún olóòlù. gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ o nínú ìtọ́dún eégún olóòlù rèé a gbọ́ pé bóyá èèyàn kan kú àbí eégún olóòlù wá lọ ló wá yàdá ló ṣekú pẹ́ nìkan. ọ̀nà kan tó bá lè fi bára wa gbé pẹ̀lú ìdùnnú àtayọ̀ ẹni pé ká mọra wa tẹ́lẹ̀ yìí rèé mọ̀ ọ́ fún sì máa bá tiẹ̀ lọ. kìrìsìtẹ́nì rèé o mọ̀ ọ́ fún bẹ́ẹ̀ nígbà tí o bá ti fi tipátipá wọ ẹ sínú ẹ̀sìn tiẹ̀ mùsùlùmí rèé o tí o bá ti fi tipátipá wọ ẹ wọnú ẹ̀sìn tiẹ̀ oníṣẹ̀ṣe rèé o tí o bá ti pé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má ṣe ẹ jẹ́ kí kálukú ṣe tiẹ̀ ká lè jọ gbé pẹ̀lú àlàáfíà. lórí ọ̀rọ̀ ọdún eégún olóòlù yìí ó ti fẹ́ dà kan míì sílẹ̀ o ó ti fẹ́ dá ọ̀rọ̀ ẹlẹ́sìn òjẹ̀sì ó ti fẹ́ dálẹ̀ pàápàá jùlọ láàrin ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí láti oṣù kẹfà ọdún tá a wà yìí ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣọdún eégún nílùú Ìbàdàn lẹ́yìn tí ìròyìn ẹ̀ tó ń tọ̀ káàkiri. lẹ́yìn èyí la gbọ́ pé ọdún eégún olóòlù làṣekágbá òní wọ́n máa fi ń kàdí gbogbo ẹ̀. àìpẹ́ yìí lẹni tó jólúbàdàn tilẹ̀ Ìbàdàn ni ló wá fàtẹ̀jáde síta wípé látàrí ọdún eégún olóòlù tọdún yìí tí wọ́n fẹ́ ṣe o àwọn ìlànà báyìí ni wọ́n tẹ̀lé nítorí pé ọdún eégún olóòlù yìí obìnrin kì í fojú rí. àwọn fìkéde síta wípé lákòókò tẹ́gbọ́n olóòlù yìí máa jáde àwọn tó bá jóbìnrin wọn lè wà ńlé àwọn apá abi tó máa gbà jáde wọn ti fàtẹ̀jáde ẹ̀ síta apá abi lè gbó gbà jáde o apá abi ni yóò ti pidán o yóò sì padà sáyé ẹ̀ bó ṣe léwu kó fẹ́ pidán tó idán eégún olóòlù kò lè ju bí ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta bóyá ló tiẹ̀ kọjá ọjọ́ kan tí ó fi lọ sáwọn apá abi tí ó ti pidán tí ó sì máa lọ. bẹ́ẹ̀ sì rèé bàbá wa sọ pé nítorí pé kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fàṣẹ síta lẹ́yìn tó pé àwọn obìnrin òun kì í wò ó bó ti ṣe wà lábẹ́ ìlànà ìṣẹ̀ṣe wọn nìyẹn. bẹ́ẹ̀ sì rèé náà ló tún fàṣẹ síta wípé lákòókò tọ́dún eégún olóòlù bá jáde wọn ò gbọ́dọ̀ mú fóònù pé wọ́n yà á ó ṣe wá dọ̀rọ̀ ìjà ẹ̀sìn. lọ́wọ́lọ́ba tí ń sọ̀rọ̀ yìí àwọn mùsùlùmí kan ti gbọ́rọ̀ yìí wọ́n ti gbé e kọjá bó ṣe yẹ. fọ́nrán kan eléyìí tó ń tọ̀ kálẹ̀ láìpẹ́ yìí nípa àáfàá kan eléyìí tó ṣe fídíò tó fi síta níbi tó ti ń ṣèwàásù wípé bí eégún olóòlù bá fẹ́ jó kéégún olóòlù lọ máa jó nínú igbó ó lè sọ pé nítorí pé eégún olóòlù fẹ́ jó kí gbogbo àwọn èèyàn ó má jáde wọn lè sọ pé nítorí pé eégún olóòlù fẹ́ jáde wọn lè sọ pé káwọn èèyàn má mú fóònù kí wọ́n má yà á. àfáà yìí láti máa sọ nínú fọ́nrán ẹ̀ tó ti ń ṣe ìwàásù tó ń ṣe wáàsí
wípé ọdún eégún tí wọ́n bá ṣe tó bá ti jẹ́ pé èèyàn kì í rí kí ọkùnkùn lọ ṣerú ẹ̀ nínú igbó. Iná lọ́pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tako àfáà yìí wípé látijọ́ ẹ̀yin ti ń ṣọdún ti yín o tẹ̀ ń ṣe kérésìmesì, ìjẹ́ ẹ sọ pé inú igbó lẹ́yìn tí ń lọ ṣọdún kérésìmesì. Eléyìí táwọn nígbàgbọ́ nú ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn tí àwọn gbàgbọ́ òun làwọn ń gbàgbọ́ yìí. Ẹ lè rí níjọ́ kan káwọn sọ pé nítorí pé àwọn ń ṣọdún eégún kégbó wá kúrò láàyè ẹ̀ nígbàlẹ̀ tó ti máa ń jáde, kégbó wá gba ṣọ́ọ̀ṣì lọ wípé inú ṣọ́ọ̀ṣì lòun ti fẹ́ jáde o, ṣọ́ọ̀ṣì lòun fẹ́ fi ṣe ìgbàlẹ̀. Ẹ fi kálukú lẹ̀ jẹ́ kó ṣẹ̀sìn tó bá wù ú, ẹ fi kálukú lẹ̀ jẹ́ kó ṣe tiẹ̀. Gbogbo wa ládéwájú Ọlọ́run ọba Ìdùmarè láàlọ́ máa ṣe láàlọ́ jíyìn fún nǹkan tá a gbélé ayé ṣe. Tó bá yẹ pé lóòótọ́ àti lódodo Ọlọ́run fẹ́ kó jẹ́sìn kan ló máa wà, kò sí ohun tó burú nù ẹ̀. Ọlọ́run tó dá gbogbo wa á sọ pé ẹ̀sìn kan ni ká máa ṣe. Fúnra rẹ̀ Ọlọ́run yìí ló ní kí mùsùlùmí wà, kí kìrìsìtẹ́nì wà, kó ní káwọn oníṣẹ̀ṣe ó máa ṣe tiwọn. Ìkòsí sí ohun tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn oníṣẹ̀ṣe o àwọn nìkan ni wọ́n wọ̀ náà o, a jẹ́ pé kìrìsìtẹ́nì nìkan ló máa lọ sọ́run rere. Ẹ wo bí àwọn tó ń ṣe bọ́n ṣe ìṣẹ̀ṣe bọ́n ṣe pọ̀ tó ní gbogbo àgbáńlá ayé, tí kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àwọn oníṣẹ̀ṣe ń bẹ ní India, àwọn tí wọ́n tiẹ̀ ṣe Christianity, tí wọ́n ṣe Islam rárá, wọ́n ń bẹ. Àwọn oníṣẹ̀ṣe yìí wọ́n ń bẹ ní India, wọ́n ń bẹ ní China, wọ́n ń bẹ káàkiri àgbáńlá ayé tí wọ́n ti ń ṣèṣẹ̀ṣe tiwọn. Ẹlòmíì igi ni wọ́n máa gbélẹ̀ tí wọ́n ń bọ, ẹlòmíì máa wọ òkúta ni wọ́n máa gbélẹ̀ tí wọ́n ń bọ, ohun tí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn. Tọ́lọ́run bá fẹ́ jẹ́ kírú àwọn yẹn ó parẹ́ ni kò ní kúkú dárú wọn rárá. Ọlọ́run ọba tó dá gbogbo àyè ọba aláàánú tó sì lójú àánú gbogbo wa ni. Ó lè jẹ́ nǹkan tó níkàlùkù tọ́lọ́ máa wò nínú ẹ̀ṣẹ̀ àtiwọ́ oníkàlùkù lè jọ́tọ̀ọ̀tọ̀ ni. Kí àáfàá wá jáde kó máa wá sọ pé nítorí ọdún eégún Olóòlù o, bọ́bá jẹ́ lóòótọ́ àti lódodo lolúbàdàn tilẹ̀ Ìbàdàn pàṣẹ bẹ́ẹ̀ kí wọ́n fagilérú àṣẹ ọ̀hún. Bẹ́ẹ̀ làwọn kan nínú àwọn ọmọlẹ́yìn Kristi iná ló jẹ́ pé àwọn náà dúró nídúró wípé báwọn náà ti fẹ́ ṣe é, ṣé káwọn má jáde ni. Ẹ gbọ́, ṣé ká wá sọ pé ìṣẹ̀ṣe tí wọ́n ti ń ṣe yìí kí wọ́n wá parẹ́ ni. Bó tilẹ̀ jẹ́ pé ọdún eégún Olóòlù tí wọ́n máa ń ṣe yìí àwọn kan pẹ́ kí wọ́n máa gbàbì kan nítorí ní kó má róbìnrin, nítorí ní kó má ṣe. Gbogbo nǹkan ló létò lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀ṣe tá a sì ń mẹ́nubà yìí, ìṣẹ̀ṣe fúnra rẹ̀ náà ní ètò. Níwọ̀n bá àgbà tó jẹ́ pé kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe ọdún eégún yìí, ó máa láwọn ìlànà tí wọ́n ń gbà láti fi ṣe. Wọn ò lè ní pé gbogbo ìlú Ìbàdàn pátápátá ilé eégún Olóòlù yóò máa wá káàkiri. Tó bá jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ fi nìyàn lára ni, wọ́n bá ṣòfin kónílé ó gbélé. Wọn ò ṣòfin kónílé ó gbélé ní àdúgbò téégún yìí ti fẹ́ jáde, débi pé wọ́n ó ṣe é ní local government tí eégún yìí ti fẹ́ jáde. Wọn ò ṣe é ní local government débi pé wọ́n ó ṣòfin kónílé ó gbélé ní ìpínlẹ̀ yẹn. Eléyìí tó já sí pé ó ní àwọn strategic places téégún yìí máa gbà kọjá àwọn ọbẹ̀ nígbà táwọn náà ti mọ̀ wípé irú nǹkan báyìí ni. Ó máa láwọn ibi tó máa rìn sí. Wọn ò lè wá torí ẹ̀ wípé fódìdí ọjọ́ mẹ́ta o eégún Olóòlù tí ò gbọ́dọ̀ fojú kọ obìnrin kó máa wá rìn káàkiri. Nígbà tó mọ̀ pé àwọn obìnrin máa lọ́jà, wọ́n máa ṣe bá wọn máa ṣàwo, ó máa láwọn ibi téégún yìí náà máa rìn sí kí gbogbo ó lè bára wa ṣe pẹ̀lú ìdùnnú àtayọ̀. Máa fẹ́ ká farabalẹ̀ gbọ́rọ̀ tí àáfàá yìí sọ nípa ọdún eégún Olóòlù eléyìí tí wọ́n ń ṣe nílùú Ìbàdàn. Ẹ gbọ́rọ̀ tí àáfàá yìí sọ, tá a bá gbọ́rọ̀ yìí máa wá padà wá ṣe ìfilọ́lẹ̀, máa wá padà wá fìdí ẹ̀ múlẹ̀ dáadáa nípa ọdún eégún Olóòlù àti ìdí tá a fi gbọ́dọ̀ gbé pẹ̀lú ra wa pẹ̀lú àlàáfíà mùsùlùmí, kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe. Kí ni ó tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tòun ti ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí nílùú Ìlọrin? Kí ni wọ́n lọ gbé ẹni tó jẹ́ gbajúgbajà tó ń gbé nǹkan sórí ẹ̀rọ ayélujára tó jẹ́ oníṣẹ̀ṣe tí gbogbo èèyàn mọ̀ dáadáa yìí, Ifágbémiró Ọlámigòkè Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí Benny. Kí ló pa Benny àtàwọn ará Ìlọrin pọ̀ tí wọ́n fi fẹ́ pé kí wọ́n lọ fi ọlọ́pàá gbé Benny, tí wọ́n fi ní kí wọ́n lọ fi tipátipá kí wọ́n lọ gbé Benny wá kó wá fojú balẹ̀ ẹjọ́? Kí ni Benny tó jẹ́ Ifágbémiró yìí tó jẹ́ pé ìṣẹ̀ṣe ọ̀rọ̀ ifá títakò ẹ̀sìn ìmíì iná ló máa ń ṣe lórí ẹ̀rọ ayélujára? Kí lẹ̀ṣẹ̀ tí wọ́n fi ní kí wọ́n lọ fipá gbé wá sílé ẹjọ́ nílùú Ìlọrin? Kí ni tó padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Ẹ jẹ́ ká kọ́kọ́ farabalẹ̀ ká wo fídíò àfáà yìí tó sọ̀rọ̀ nípa eégún Olóòlù. A kà ní òsì kan pé Olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde. Kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì
ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣenìkan tó ń wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olólùfẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù o pé ẹ má rìkọ́dù ẹ má ya píktọ̀ rẹ o pé bàbá wa Olúbàdàn news sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ tó lóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túnmọ̀ wípé ká fi create inconvenience fẹ́lómi nínú ayé ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kọ́ lọ jáde mẹ́ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́n bẹ́ẹ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́lẹ̀ jọ jó ń bẹ́ẹ̀ kẹ́lẹ̀ ra wọn lẹ́gbàá ń bẹ́ẹ̀ kẹ́sì ayọ̀ tẹ́fẹ́ ṣe ń bẹ́ẹ̀ kẹ́sì parí ọdún wọn sínú gbó yẹn kẹ́mọ́ bá fara ní aráàlú kò bá bẹ́tà so nísìnyí tẹ́nìkan bá ń travel lọ tó wọn mọ̀ pé wọn ló lólùkẹ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ní ìlú Ìbàdàn mọ́ ní Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n ti máa sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kan fẹ́ jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n create problem sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ ní ìlú Ìbàdàn ìlú àwọn àfáàsì ní ìlú Ìbàdàn ìlú àwọn ẹlẹ́sìn àwọn tẹ́ gbàgbọ́ yé tí kìí ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́ lu mímọ́ ẹ dákun bàbá Olúbàdàn bàbá Tinubu ẹ bá yájú sọ̀rọ̀ yẹn o torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn sẹ́ńtà ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé yẹ́nì kọ́kàn àmọ́ kọjá lọ́nu tọ́bù àbí kíní kan àbí wọn ọkọ̀ lọ́bì tán mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi kẹwàá lólóòlù ti dé o ṣẹ́wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọn lọ sí nínú gbọ́ níbi tẹ́nìkan ò tí nílé débẹ̀ àìmọye nǹkan làwọn yẹn máa ń ṣe àwọn yẹn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ níbẹ̀ kẹ́ rí òun àbí yóò gbé ní kọ̀rọ̀ ẹnì kan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àlélẹ́ra kò láyé àti dọ̀gbàrà wa ń bẹ̀ àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wàá dẹ́rùbà mi torí bàbá wa Lámídì náà pè yín Ọlọ́run kó bá wa sọ yín kó bá wa wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí wọ́n ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àṣebí ìgbà tá a rí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn kẹwàá torí pé fẹ́ gbégún kẹwàá ní obìnrin ò gbọdọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́ pé jẹ́ olè hospital jẹ́ fẹ́ gbé lọ eré àbí tó lóòlù ń gbà kọjá ni tí kóbìnrin yóò kú sórí ìrọbí ni káàrọ̀ pé Mr. olóòlù wọn ń kọjá so obìnrin tó fẹ́ rọbí ẹ̀ gbọdọ̀ gbé lọ hospital àbí kí ni ìtumọ̀ tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ́ẹ̀ dáadáa kọ́ balẹ̀ kí ọlá kó sàmójútó ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ rẹ o ṣe mọ̀ pé ọ̀rọ̀ tá a fà yìí sọ ó ti fẹ́ dá sùrùtù lẹ̀ lásìkò yìí ó ti fẹ́ dá gòbé sílẹ̀ nítorí pé àfáà yìí ń sọ níbi tó ti ń ṣe wáàsí wípé ó bá jẹ́ lóòótọ́ lolúbàdàn tilẹ̀ Ìbàdàn pàṣẹ lóòótọ́ wípé ẹ̀ẹ́kẹ́ egbò olóòlù tó fẹ́ jáde yìí ò káwọn èèyàn má yà á ní fọ́tò ẹ ṣe ń fi hàn lóòótọ́ báwo lèèyàn ṣe máa sọ pé ńgbà tán ni ẹ má yà á kí lẹ fẹ́ gbé fóònù lọ́bẹ̀ lọ yẹ egbò olóòlù fún. ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi onírúurú ẹ̀sùn kan àáfàá eléyìí tó sọ̀rọ̀ nípa egbò olóòlù yìí tó ń ké síjọba Nàìjíríà tó ń ké síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn oníṣẹ̀ṣe wípé irú eégún tá ẹ bá ti mọ̀ wípé àwọn èèyàn ò gbọ́dọ̀ wò ó irú eégún bẹ́ẹ̀ lọ máa ṣe nínú igbó láwọn ohun tó ti ń ṣe tí ò ṣọgbọ̀n ọdún tí ò ṣogójì ọdún sẹ́yìn onírúurú àwọn ọ̀rọ̀ tó wá ń jáde ni pé àwọn tó jẹ́ obìnrin mùsùlùmí tí wọ́n máa ń da nǹkan borí níjọ́ olè ti rí wọn láàrin ìjà tẹ́nìkan wá déédéé sọ pé àfi dandan kó ṣojú ẹ̀ àbí ìjọ́ òun láti rí i pé kẹ́nìkan wá sọ pé bẹ́ẹ̀ bá ti pàdé obìnrin tó jẹ́ obìnrin mùsùlùmí tó da nǹkan borí o kò gbọ́dọ̀ bá bí ibi ló gbọ́dọ̀ gbà léyìí tó sì jẹ́ pé nínú ìlànà àṣà àtìṣe Yorùbá nínú nǹkan tá a fi pọ́nran Yorùbá lé ni pé a ní àṣà dẹ̀ níṣẹ̀ṣe nínú àṣà Yorùbá ní orin kíkọ nínú àṣà Yorùbá iná ní ìbọ̀wọ̀ fágbà nínú àṣà Yorùbá ní ìmúra wà nínú ìmúra Yorùbá látijọ́ tó sì ti sọ pé ilẹ̀ Yorùbá rèé o ìmúra tó jọmọ́ ìmúra Yorùbá tá a lè sọ pé a fi dọ́mọ Yorùbá mọ̀ eléyìí tó jọ wípé àwa daṣọ bojú kò sí nínú ẹ̀ o léyìí tó jẹ́ sí pé bá a bá rí àṣà kan àbí arẹ́ nìkan tó ń gbé nílẹ̀ Yorùbá àbẹ́rẹ́ nìkan tó jọmọ Yorùbá ni tó jẹ́ pé nígbẹ̀yìn gbẹ́yìn
ó wá padà yàn án láàyò wípé ńṣe ni kóun ó máa daṣọ bojú tóun bá ti ń lọ ibikíbi. Ó máa ní àwọn ìdí tó fi rò wípé bẹ́ẹ̀ lòun ṣe fẹ́ máa múra tòun, ṣùgbọ́n irú ìmúra bẹ́ẹ̀ kò sí nínú ìmúra àṣà Yorùbá. Alákùnrin tó jẹ́ pé yóò wá gbádá yóò gẹ fìlà, ó lè filẹ̀kẹ̀ sọ́rùn bíi tèmi, ó lè filẹ̀kẹ̀ sọ́wọ́ bó bá ń lò òde, nínú nǹkan tó jẹ́ pé ìmúra Yorùbá nìyẹn. Ẹ lè rí àwọn bóyá kí ni wọ́n korúkọ àwọn Iran àbí kẹrí Iraq kí wọ́n fẹ́ múra kí wọ́n wá wọ agbádá kí wọ́n rí kí wọ́n kólẹ̀kẹ̀ sọ́rùn kí wọ́n lo fìlà abetí ajá bíi tèmi báyìí. Rárá o, Afghanistan ò ní múra bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ìmúra wọn ní í ṣe pẹ̀lú agbègbè ibi tí wọ́n wà, ṣùgbọ́n wọn ò ní múra kí wọ́n wọ agbádá. Ẹ lè rí Iranian kó wọ agbádá sọ́rùn kó filẹ̀kẹ̀ sí, kó filẹ̀kẹ̀ sọ́wọ́ ọ̀tún àtọwọ́ òsì, kó wá gbé fìlà abetí ajá sí, kẹ́ wá wò pé bẹ́ẹ̀ bá ti rí kálukú ẹ ti fi àmì ìdámọ̀ ìmúra ẹ̀ láti fi dámọ̀ pé ibi báyìí lélẹ́yìí ti wá. Nígbà tá a ti lè máa gbé pẹ̀lú àlàáfíà, mo fẹ́ ránṣọ, kìrìsìtẹ́nì lè bá mi ránṣọ, mùsùlùmí lè bá mi ránṣọ, ìyẹn ò ní ìkọ́kọ́ ṣe. Bébí bá ń pààyàn ní ìsìn, ibi wá ń pa ẹ̀, wá jẹ́ kìrìsìtẹ́nì, ó wá yájú wájú ẹnìkan, ó wá ń ta oúnjẹ bí sì ń pa ọ́, ó wá dárúkọ ẹni, ó wá ní Ọ̀ṣun fún mi, ó wá ń torí pàtí dárúkọ Ọ̀ṣun fún mi tí wò pé oníṣẹ̀ṣe lélẹ́yìí, ẹ má tó oúnjẹ fún mi ilẹ̀ jóúnjẹ táwọn ọlọ́ṣun ṣe o. Ebi á pààyàn. Ọlọ́run tó dá wa papọ̀ ó fẹ́ ká jọ gbé pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Ẹ jẹ́ ká pe àárọ̀ àtọ̀dọ̀ fi inú wa nílẹ̀ Yorùbá ká mọ bá àtijọ́ máa gbé lálàáfíà tí ò ní sí wàhálà. Lórí ọ̀rọ̀ àfáà tó sọ̀rọ̀ tako eégún olóòlù tọ́pọ̀ fẹ́ jáde wípé kí ọlọ́ máa ṣe nínú igbó, ẹ jẹ́ ká sí mẹ́dọ̀. Lórí àwọn tó jẹ́ ẹlẹ́sìn àbáláyé, ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tako àfáà yìí wípé látijọ́ àwọn tí ń ṣọdún tiwọn, tí wọ́n ti ń ṣọdún iléyá, tí wọ́n ti ń ṣọdún ìtúnú àwẹ̀, ìjọ sọ pé kí ọlọ́ máa kírun wọn nínú igbó náà. Ìjà àwọn sọ pé kẹ́yìn fẹ́ bá ti fẹ́ kírun ìtúnú àwẹ̀ kẹ́ ẹ lọ máa kí inú igbó. Èyí táwọn ṣe táwọn mọ̀ pé ó mú àwọn láti fi ọkàn bá Ọlọ́run tàwọn lọ, òun làwọn ń ṣe yìí. Ẹ̀yin gbàgbọ́ pé tẹ́ bá ti débi tẹ́ ẹ fẹ́ kírun, ibẹ̀ lẹ́ti lè ní connection, lẹ́ti lè connect pẹ̀lú ẹlẹ́dàá yín. Àwọn náà nígbàgbọ́ pé ẹlẹ́dàá tàwọn o, báwọn bá ti ṣọdún eégún yìí tẹ́gùn yìí bá ti jáde, ará ọ̀run kìnkìnkìn, ìgbàgbọ́ tàwọn ni pé eégún yìí yóò jẹ́ ẹni tó máa connect àwọn pẹ̀lú ẹni tó dá àwọn sáyé. Ó tán, ẹ fi kálukú lẹ̀, ẹ jẹ́ kó gbé ìgbésí ayé ẹ̀. Bí ọ̀rọ̀ eégún olóòlù bó ti ṣe ń lọ nílùú Ìbàdàn tòun tàwọn ẹlẹ́sìn míì tí wọ́n ń takò wípé ṣó dáa bẹ́ẹ̀ àbí ò dáa, ṣó yẹ kí eégún olóòlù kan fẹ́ jáde ká máa sọ pé kéèyàn kọ́kọ́ má rí o, obìnrin ò gbọ́dọ̀ rí o. Ibẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tá àfáà yìí sọ wípé kódà ṣé kéèyàn kan wá máa bọ̀ kó máa travel bọ̀ kó wá jọ́bìnrin kó bá mọ̀ pé wọ́n ń ṣọdún eégún, ṣéégún yẹn máa wọ bọ́lẹ̀. Rárá, irú àwọn ìlànà bẹ́ẹ̀ kọ́, wọ́n láwọn ibi tó sọ pé eégún yìí máa rìn dé. Ẹ má jẹ́ ká torí ẹ̀tanú inú ni bí ni, ẹ má jẹ́ ká tàbùkù ẹ̀sìn míì. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ògbóǹtagì agbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára, òǹkọrin ọmọ Yorùbá àtàtà, òǹkọrin oníṣẹ̀ṣe, ẹlẹ́bọ paraku, ẹlẹ́bọ tààrà tí kìí sì fi bò ní gbogbo ọ̀nà. Òun ni ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ifágbémiró Ọlámigòkè Adéwọlé, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Benili. Benili yìí ń ta mọ̀ ọ́ mọ́ lórí ẹ̀rọ ayélujára kó tó di pa fi fọ́nrán ẹ̀ síta. Ìní pé ní gbogbo ìgbà ó máa ń gbé ẹ̀sìn ìṣẹ̀ṣe, ó máa ń gbé ọ̀rọ̀ ẹlẹ́bọ, ó máa ń gbé e lórí, kódà ó gbé e lórí ju gbogbo nǹkan míì lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin kìrìsìtẹ́nì ló ti yí padà, tó kọ́ níkọ ti ìṣẹ̀ṣe tiẹ̀, tó kọ́ níkọ ti àbáláyé, tó kọ́ níkọ ti àwọn oníṣẹ̀ṣe. Ọ̀pọ̀lọpọ̀ orin mùsùlùmí ń ló yí padà, ń ló kọ́ síta, kì í ṣe pé tó kọ́ lásán o, tó kọ́ tó wà lórí àwọn ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń wò ó. Tó jẹ́ pé ní gbogbo ìgbà ohun tó máa ń fìdí ẹ̀ múlẹ̀ ni pé ọ̀nà kan ṣo tó jẹ́ ẹ̀sìn kan ṣo tó lè tẹ́wọ́ gbà náà lẹ̀sìn ìṣẹ̀ṣe. Ní tòun o, òun ò fẹ́ mọ̀ bóyá ẹ̀sìn mùsùlùmí kan wà níbì kan, òun ò fẹ́ mọ̀ bóyá ẹ̀sìn kìrìsìtẹ́nì kan wà níbì kan, ṣùgbọ́n ẹ̀sìn tóun gbé dání tóun polongo iná lẹ̀sìn ìṣẹ̀ṣe. Tó jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ fídíò ẹ̀ tí Benili máa ń ṣe, ìlú wa fi ń ṣàgbélárugẹ ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ Ifá, ọ̀rọ̀ Ọ̀rúnmìlà, ọ̀rọ̀ Ògún, ọ̀rọ̀ Ṣàngó, ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe iná ló máa ń sọ. Ìmúra, ìsọ̀rọ̀, ìṣesí ẹ̀ ìṣẹ̀ṣe ni. Lè tó jẹ́ pé ní gbogbo ìgbà tó bá ń ṣe fídíò ẹ̀, ìlú máa ń bẹnu àtẹ́lu àwọn ẹlẹ́sìn míì wípé kò sí ohun tó jọmọ́ kìrìsìtẹ́nì, kò sí ohun tó jọmọ́ mùsùlùmí, alátẹnujẹ ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àbùkù bẹ́ẹ̀ ìlú máa ń sọ nínú àwọn fídíò eléyìí tí Benili tó máa ń ṣe.
láti fi gbógun ti àwọn ẹlẹ́sìn míì wípé kò sí ohun tó jọmọ́ ẹ̀sìn mùsùlùmí, kò sí ohun tó jọmọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn kan ṣo tó dáa iná ni ẹ̀sìn ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ náà la rí láwọn apá abòmíì, ẹ rí àáfàá míì tó máa wàásù fún yín, a máa ṣe wáàsí, a sì máa sọ fún yín pé ọ̀nà kan ṣo Allah ìnìkan lọ́nà, Allah ìnìkan lọ́nà, gbogbo àwọn ẹlẹ́bọ ni wọ́n wọná. nígbà yí ànábì wọ́n ti jagun ẹ̀, wọ́n ti gbé àwọn ẹlẹ́bọ ṣépè, wọ́n ti àwọn ẹlẹ́bọ dànù, gbogbo àwọn ẹlẹ́bọ lànábì ló ń bẹ lórí nígbà yí ẹ̀. táwọn mùsùlùmí náà wọ́n á ṣe wáàsí tiwọn láti pé kò sí ohun tó jọmọ́ ẹbọ. bàbá rẹ̀ nìkan bó bá wọ aṣọ kọ́lé náà ẹlẹ́bọ ni wọ́n, bẹ́ẹ̀ èèyàn bá gbé ìpèsè ó bẹ̀ kọ́ sínú kinní kó gbé lọ bá ẹlẹ́bọ, ẹ má bẹ́lẹ́bọ ṣe. bẹ́ẹ̀ náà làwọn kìrìsìtẹ́nì míì tí wọ́n bá wàásù wọ́n á máa sọ pé kò sí ohun tó jọmọ́ kéèyàn máa lọ mọ́ṣáláṣí kó máa lọ foríkọlẹ̀. kí ló lọ ń foríkọlẹ̀ fún? Jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè. àwọn ẹlẹ́bọ àgàgàgà kí lèèyàn lọ jó níwájú eégún fún? èmi tí mò ń jùdí níwájú Jésù mi ì lè lọ jùdí níwájú Fá. tọ́lọ́ ń bá fẹ́ kó jẹ́ pé ẹ̀sìn kan ṣo ló máa wà, kò ní í dá gbogbo wa lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ gbà ẹ́ gbọ́, nínú ilé tó ń gbé, nínú ibi tó ń gbé, ó ṣe jẹ́rù ìlú ìlọ́lọ́run dá ẹ sí tó bá jẹ́ pé ó fẹ́ jẹ́ kó jẹ́ mùsùlùmí nìkan ló máa wà ń bẹ̀. tá a bá ní parọ́ tọra wa níbi tó wà yẹn, tó bá ní kó ojójú sọ̀tún o ò lè rí kìrìsìtẹ́nì nìkan o, níbi tó wà tó bá ní ojójú sósìn o ò lè rí kìrìsìtẹ́nì nìkan. Ọlọ́run ti dá gbogbo wa pọ̀ kí gbogbo àjọ máa bára wa gbé bẹ́ẹ̀ ni. tá a bá ti ní ó jẹ́ pé bóyá à ń ṣe tánà di ara wa, ẹnìkan wà lọ́npẹ́ nìkejì ẹ̀, ẹ jẹ́ ká kọ́ bí gbogbo abáṣejọ máa gbé papọ̀. ẹlẹ́bọ ni kò lè sí lórílẹ̀‐èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni kò sọ́nà tá a fẹ́ gbà ṣe. kìrìsìtẹ́nì ni kò lè sí lórílẹ̀‐èdè Nàìjíríà, kò sọ́nà tá a fẹ́ gbé gbà. mùsùlùmí ni kò lè sí lórílẹ̀‐èdè Nàìjíríà. bá a bá ti mọ̀ bẹ́ẹ̀, kí kálukú máa gbégbé ayé ẹ̀ pẹ̀lú rọrùn. nígbà tá a bá dọ̀dọ̀ ẹni tó dá wa, yóò máa yọ èpò kúrò nílẹ̀ àlìkámà. ẹni tó bá jẹ́ pé Ọlọ́run sọ pé òkè ẹlẹ́bọ ni ó máa wọ ọ̀run rere, máa mú wọn lọ. tó bá jẹ́ ọlọ́wọ́ sọ pé ń bá débẹ̀ tán o, ẹni tó bá ti tẹ̀lé Jésù nìkan iná ló máa lọ ọ̀run rere o. ẹ̀yin tẹ́ tẹ̀lé mùsùlùmí, ẹ̀yin ẹlẹ́bọ tó kù, ẹ̀yin ẹ máa lọ nù náà. bọ́lá bá sì sọ pé ẹlẹ́bọ ni ó wọ ọ̀run rere, ẹ fi kálukú lẹ̀ pẹ̀lú Ọlọ́run tó dáa. èyí tí wọ́n bá gbàgbọ́ nínú ẹ̀ ni kò ṣe, èyí tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ nínú ẹ̀ ni kò tẹ̀lé. Bẹ́nilí ìtawí yìí ó gbé fọ́nrán síta, ohun tó ṣokùnfà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o. Bẹ́nilí gbé fọ́nrán kan síta níbi tó ti mú ẹyin mẹ́ta, ó bu ẹyin, ó kó ẹyin, ó kó sínú ìkòkò, ó wá bu epo sórí ẹ̀, ó wá gbé ìkòkò tó kó ẹyin sínú èyí tó bepo sí i, ó wá gbé sínú àlùkùránì. ó ṣí àlùkùránì yẹn báyìí, ó wá gbé kòkò, ó gbé sórí ẹ̀, fọ́tò ẹ̀ lẹ́wọ̀n yẹn. nígbà tí Bẹ́nilí wá ṣe, gbogbo èèyàn ti mọ̀ ìlànà Bẹ́nilí. fídíò tó máa ń ṣe ni pé ó máa fi ń tako ẹ̀sìn mùsùlùmí, ó máa fi ń tako ẹ̀sìn kìrìsìtẹ́nì, ó dẹ̀ máa fi ń ṣàgbélárugẹ ẹ̀sìn tiẹ̀. tá a dẹ̀ láwọn míì bẹ́ẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí náà, tó yẹ pé ohun tí wọ́n mọ̀ ọ́ ṣe ni pé kí wọ́n máa tako ẹ̀sìn ìṣẹ̀ṣe, kí wọ́n máa tako ẹ̀sìn kejì. Bẹ́nilí ṣe ń làwọn kan tí wọ́n kóra wọn jọ, tí wọ́n pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation. ìyẹn ni pé àjọ tó ní sí ìṣàkóso ìfipamọ́ tó jẹ́ àṣà àtìṣẹ̀ṣe ìlú Ìlọrin. àjọ yẹn ìlọ́pẹ̀ ní Ìlọrin Heritage Preservation Foundation ìlàjọ yìí bá kọ̀wé ìpẹ́jọ́ sí Bẹ́nilí pé Bẹ́nilí, irú fídíò tó ṣe yìí, tó lọ gbé ìkòkò tí ẹyin wà nínú ẹ̀ tó gbé sórí Kùránì, ọba fẹ̀sùn kàn án. nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Bẹ́nilí ni pé ó tako ẹ̀sìn kejì. nínú ẹ̀sìn tí wọ́n fi kàn án ni pé ó ń pe Kùránì ní ìwé yẹpẹrẹ. nínú ẹ̀sùn tí wọ́n kọ sínú ìwé tí wọ́n kọ sí Bẹ́nilí iná ni wípé Bẹ́nilí yìí ó fẹ́ dá ìjà ẹlẹ́sìn, ó fẹ́ dá a sílẹ̀ ní Nàìjíríà ni. ihun tó mú tó mọ̀ pé nǹkan táwọn ẹni yìí gbàgbọ́ nínú ẹ̀ ní Kùránì, tó wá gbé ẹbọ tó gbé sórí ẹ̀, tó sọ pé kínní yìí ó ti di yẹpẹrẹ. ó fà àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ wọ́n fi kan Bẹ́nilí nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta. pẹ̀lú bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation yìí, tá a bá gbàgbé, àwọn náà ni wọ́n jáde ńjọ́ ní tí wọ́n wọ́ Sunday Ìgbòho lọ ilé ẹjọ́. nígbà tí Sunday Ìgbòho tó wá sí ìpínlẹ̀ Kwara tó lòun fẹ́ ṣe ìdásílẹ̀ àjọ elétò ààbò tó jẹ́ ìrú ẹkùn, tó jẹ́ ti Sunday Ìgbòho tó fẹ́ ṣe ìdásílẹ̀. àjọ tá a pè ní àwọn ẹgbẹ́ Ìlọrin Heritage Preservation Foundation yìí, àwọn náà ni wọ́n wọ́ Sunday Ìgbòho lọ ilé ẹjọ́ wípé àwọn ò fẹ́ nǹkan tó jọmọ́ ìrú ẹkùn nílùú Ìlọrin, àwọn ò fẹ́ nǹkan tó jọmọ́ ìrú ẹkùn ní ìpínlẹ̀ Kwara sí o. àwọn yìí náà ni wọ́n tún gbé Bẹ́nilí lọ ilé ẹjọ́
tí Benili sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ní tòun o àṣà àtìṣe bàbá wa ohun tá a tẹ̀lé ohun tá a délé ayé bá iná lòun ó máa ṣe. Nínú àtẹ̀jáde tòun ti ìlànà eléyìí tí Benili fi síta, ó ní gbogbo àwọn ẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn ìṣẹ̀ṣe èló jẹ́ pé kì í ṣe ilẹ̀ Yorùbá ló ti wá. Kristẹni tó sọ pé àwọn gbàgbọ́ nínú Jésù, bẹ́ẹ̀ bá gbé àwòrán Jésù yìí bẹ́ẹ̀ bá gbé e sílẹ̀, ó ní àkọsílẹ̀ ibi tí Jésù ti wá, talent tó bí Jésù, ìyá Jésù ni o, ìlú tí Jésù gbé ni o, gbogbo kò sí Jésù ò dé Èkó, Jésù ò dóṣogbo, Jésù ò dọ́ṣun, Jésù ò dábẹ́ òkúta, gbogbo ibi tá a kà tó jẹ́lẹ̀ Yorùbá Jésù ò mọbẹ̀, lè tó jásí pé lọ́nà kan àbómi Jésù ò tán mọ́ràn Yorùbá rárá. Jésù táwa ń wí yìí tí gbogbo àwọn kan sọ pé Kristẹni ni wá o, Jésù yìí la gbàgbọ́ nínú ẹ̀, tí ò sì jẹ́ ti ìṣẹ̀ṣe lẹ́yìn tí àwọn Yorùbá ti wà. Kì í ṣe pé Jésù ló jẹ́ kí ilẹ̀ Yorùbá wà, ilẹ̀ Yorùbá ti wà láìmọye ọdún kí wọ́n tó bí Jésù. Lẹ́yìn tó di pé ìran Yorùbá wà nígbà tí Jésù lọ bẹ̀rẹ̀ sí ní tàn ẹ̀sìn Jésù káàkiri, ló di pé ó délẹ̀ Yorùbá. Àlè wá sọ pé ìtẹ́ mú wá láti Jerúsálẹ́mù àbí Ísírẹ́lì kẹwàá fi pa ètò tí ń bẹ́ẹ̀lẹ̀ ńlẹ̀ kẹwàá fi parẹ́. Ó ti ní àwọn ìlànà tí ìran Yorùbá tí wọ́n ń gbà pé lọ́hùn wọn tó sì ń jẹ́, kó tó di pé Kristẹni, kó tó di pé délẹ̀ Yorùbá, kó tó di pé Mùsùlùmí délẹ̀ Yorùbá, gbogbo ohun tó ṣẹlẹ̀ náà ló ń ṣẹlẹ̀. Àwọn èèyàn ń kú, àwọn èèyàn ń bímọ, àwọn èèyàn ń jẹun, àwọn èèyàn ń mu. Kì í ṣe pé nítorí pé ìgbà tí Kristẹni dé lòjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ nílẹ̀ Yorùbá. Kì í ṣe ìgbà tí Islam dé ló jẹ́ pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ràn. Ọlọ́run ṣe gbogbo ẹ̀ fún gbogbo ẹ̀dá tó ń bẹ ilé ayé ni, kí gbogbo àjọ máa gbádùn ẹ̀. Benili yìí ń dúró lórí ẹ̀ wípé ìṣẹ̀ṣe yìí iná lòun máa dúró lórí ẹ̀ o. Àwọn ikọ̀ tó wá pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation yìí wọ́n ti kọ̀wé ìpẹ́jọ́ sí i. Nínú ẹ̀ ní Benili ti rán àwọn tó jẹ́ agbẹjọ́rò ẹ̀ lọ pé òun tòun o, òun ò lè jẹ́ ìpè tẹ́ pé òun. Àkọ́kọ́ ìdí ni pé apá abi jurisdiction tẹ́ ti pé òun ti ṣe Ìlọrin yìí kì í ṣe bí tóun lè jẹ́ ìjẹ́jọ́ ń bẹ̀. Wípé òun ní tòun o, òun ò lè jẹ́jọ́ lábẹ́ ilé ẹjọ́ Ìlọrin eléyìí tí wọ́n kọ̀wé sóhun. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní tòun o, ìlànà tóun ń tẹ̀lé yìí bóun bá mọ̀ wípé lóòótọ́ àti lódodo òun máa wá jẹ́jọ́ àwọn tó jẹ́ agbẹjọ́rò òun lòun máa rán. Benili ná àwọn agbẹjọ́rò ẹ̀ lọ. Àwọn agbẹjọ́rò Benili wọ́n sọ̀rọ̀. Àwọn agbẹjọ́rò fún ti ikọ̀ tá a mọ̀ sí Ìlọrin Heritage Preservation Foundation yìí àwọn náà sọ̀rọ̀ wípé àwọn ti kọ̀wé o, ṣùgbọ́n nígbẹ̀yìn adájọ́ ṣèdájọ́ wọn náà sùn gbẹ́jọ́ náà síwájú láti bójú wò ó. Ohun tí àwọn agbẹjọ́rò Benili tí wọ́n béèrè fún lọ́wọ́ adájọ́ ni pé adájọ́ kì í ṣe ẹ̀ka yìí ló yẹ kí irú ìjẹ́jọ́ yìí kó ti wá. Ẹlẹ́ẹ̀kejì tí àwọn ń béèrè fún ni pé ẹ̀ẹ̀kọ́ lè sọ pé ẹ fẹ́ mú ìwé àṣẹ kí wọ́n lọ mú Benili wá síwájú ilé ẹjọ́ ní tipátipá. Ṣùgbọ́n àwọn agbẹjọ́rò ti kọ̀ Ìlọrin Heritage Preservation Foundation yìí àwọn sọ pé ní dandan o, àwọn fẹ́ kádájọ́ pàṣẹ wípé kí àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n lọ gbé Benili kí wọ́n lọ gbé wá ní tipátipá. Báwo la ti fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà kólókè ó mẹ́kè? Eléyìí tó tún wá ń ṣẹlẹ̀ yìí ó sì ṣe é fewé mọ́ o. Ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin pẹ̀lú ilẹ̀ Yorùbá lápapọ̀ lórí ọ̀rọ̀ pé Ìlọrin kì í ṣara Yorùbá. Àwọn Yorùbá ń sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ló wà, bẹ́ẹ̀ ni Ìlọrin pé àwọn ò sí lára Yorùbá. Gbogbo ọ̀rọ̀ eléyìí náà bẹ́ẹ̀ máa fẹ́ ká farabalẹ̀ ká wo fọ́nrán eléyìí ká gbọ́rọ̀ lẹ́nu àwọn agbẹjọ́rò Benili tó jẹ́ pé ẹlẹ́bọ tó gbé ìkòkò tó fẹ̀yìn sí tó gbé sórí Kùránì. Ẹgbọ́n táwọn agbẹjọ́rò ẹ̀ wí àti àwọn agbẹjọ́rò ikọ̀ tí wọ́n pè ní Ìlọrin Heritage Preservation Foundation tí wọ́n wọ́ Benili tí wọ́n wọ́ lọ ilé ẹjọ́ ká gbọ́n táwọn méjèèjì sọ. Wọ́n ní ó ba ilé ìjọsìn jẹ́, wọ́n fi àwòrán kan síbẹ̀, wọ́n ló gbé ìkòkò kan tọ́kẹ́yìn sínú ẹ̀, wọ́n ló gbé lórí Àlùkùránì. Arákùnrin kan tó ń jẹ́ Benili ó wà lórí social media, òun la gbé wá sí kóòtù. Orúkọ mi ni Ọmọọba Adémọ́lá Oyèdòkun, agbẹjọ́rò fún Benili. Òní ni ìgbẹ́jọ́ tí àwọn Association of Ìlọrin Heritage tí wọ́n pe Benili, wọ́n fi ẹ̀sùn ọ̀daràn kan pé wọ́n fẹ́ da ìlú, pé ń ba ilé ìjọsìn jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kókó ẹ̀sùn méjì tí wọ́n fi kàn nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí ni pé kó tó di òní tí ẹjọ́ ó dìde, ó ní akọrin ọba ọmọ Òfúndùmádé Benili ló ti fi ìwé sọwọ́ sílé ẹjọ́
láti iléeṣẹ́ tiwa wípé ilé ìgbẹ́jọ́ ìpínlẹ̀ Kwara kò láṣẹ lórí òun pé ẹjọ́ náà tí wọ́n pè kò lẹ́sẹ̀ ńlẹ̀. Bàtà sì dé sí ilé ẹjọ́ lónìí tí adájọ́ dípé ìpẹ̀jọ́ a sọ fún ilé ẹjọ́ pé àwa ni agbẹjọ́rò fún akọrin ọba Benny Lee pé a dúró fún pẹ̀lú ìfẹ̀hónúhàn, we appear for him in protest torí pé kò tí ì jọ̀wọ́ ara rẹ̀ fún ilé ẹjọ́ Ìlọrin, he has not submitted himself to jurisdiction. A sì jẹ́ kó wá sí ìrántí ilé ẹjọ́ wípé Benny Lee ti fìwé ránṣẹ́ sí ilé ẹjọ́ wípé ilé ẹjọ́ yóò ní agbára láti ṣe ìgbésẹ̀ kankan lórí òun. Tí ilé ẹjọ́ bá tiẹ̀ wá sí ìgbésẹ̀ kankan, kí ilé ẹjọ́ kọ́kọ́ yanjú nǹkan tí Benny Lee sọ náà, kí ilé ẹjọ́ kọ́kọ́ wò ìwé tí Benny Lee kọ, ìdí tó fi sọ pé ilé ẹjọ́ yóò lágbára. Tí ilé ẹjọ́ bá wá wò, tí ilé ẹjọ́ bá wá lóhun lágbára, ìgbà náà lẹ́jọ́ tó lè tẹ̀síwájú. Ṣùgbọ́n tí ilé ẹjọ́ bá wò tó bá sọ pé òun ò lágbára, ibẹ̀ náà ni ẹjọ́ máa kú sí. Ṣùgbọ́n agbẹjọ́rò àwọn Ìlọrin Heritage Association àwọn sọ wípé kí ilé ẹjọ́ mọ̀ wo ìwé tí Benny Lee fi ránṣẹ́ sí ilé ẹjọ́, kí ilé ẹjọ́ pàṣẹ pé kí àwọn ọlọ́pàá lọ gbé Benny Lee wá, kí ilé ẹjọ́ fi ìwé ẹgbẹ́ wá bench warrant ó buwọ́lù pé kí ilé ẹjọ́ sign bench warrant. Àwa sọ pé ilé ẹjọ́ ò lè gbé ìgbésẹ̀ kankan àtọ́kọ́ bá lò wò náà tó ń lágbára àti ẹ̀ ti ṣe kankan àbí wọn lágbára àti ṣe nǹkan kan. Ẹjọ́ tí àwa rò lónìí bóyá kádájọ́ fi buwọ́lù wé àgbé Benny Lee àbí kádájọ́ mọ́ buwọ́lù. Ẹjọ́ tá a rò pọ̀ àti ìwo ìwé tí tá a mú fún àfisọwọ́ sílé ẹjọ́, àwọn náà wí àwíjánu àwọn náà wí àwáwí tiwọn. Ṣùgbọ́n nítorí pé ẹjọ́ tá a rò sílẹ̀ pọ̀, ẹjọ́ tí àwọn náà rò sílẹ̀ pọ̀ lórí pé bóyá ilé ẹjọ́ kan ìwé ẹ lọ gbé wá tipátipá àbí ilé ẹjọ́ ò ní kọ ìwé ilẹ̀kùn, ládájọ́ fi wá rò wípé òun ò mú ọjọ́ tó wọ́n dá wa lóhùn tó wọ́n kọ èrò ọkàn tóun, bóyá ká kọ́kọ́ wo ìwé Benny Lee kóun tó pàṣẹ lọ gbé wá àbí kí òun pàṣẹ. Ṣùgbọ́n ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 6 oṣù kẹjọ 6th of August láti sọ èrò ọkàn rẹ̀ lórí ẹjọ́ tá a méjèèjì rò lẹ́nu àti láti ṣe ìgbẹ́jọ́ lórí ìwé tí Benny Lee tó fi ránṣẹ́ sí ilé ẹjọ́. Ẹ̀sùn tí wọ́n fi kàn ní wípé wọ́n ní ó ba ilé ìjọsìn jẹ́, wọ́n fi àwòrán kan síbẹ̀, wọ́n ló gbé ìkòkò kan tọ́kẹ́yìn sínú ẹ̀, wọ́n ló gbé lórí àlùkùránì, wọ́n ló sì sọ wípé àlùkùránì ó ti di ìwé yẹpẹrẹ nílẹ̀ Yorùbá. Arákùnrin kan tó ń jẹ́ Benny Lee ó wà lórí social media, òun la gbé wá sí kóòtù lórí àwọn ìgbésẹ̀ kan tó gbé tí lójú títí wa táwọn rò pé ó tako òfin, àmọ́ kóòtù ló lágbára láti sọ pé ó tako òfin àbí kò tako òfin, ẹni sọ ju báwọn lọ. Ohun tá a fi kàn ní wípé ó ṣe àwọn pósìtì kan ní social media pages rẹ̀ tó fi tàbùkù Islam, tó fi tàbùkù Quran. So lónìí tí ẹjọ́ yìí wà fún òun ni pé ká kàn mẹ́nu bà, àmọ́ nígbà tó ṣe wípé àwọn ọ̀nà tí kóòtù fi fún wa níyọ̀ǹda pé ká fi sáàbù rẹ̀ kò àti ìlú ṣe pé àmọ́ nígbà táwọn lọ́ọ̀yà ti wá àwa jẹ́ kí kóòtù ọmọ ìpín nígbà táwọn lọ́ọ̀yà ti wá àwọn ajẹ́kó ti mọ̀ pé kéèsì yìí wà nílẹ̀. So àìwá rẹ̀ àwa bẹ ilé ẹjọ́ fún àwọn kan tó yẹ ká bẹ fún ìgbésẹ̀ tó yẹ kí kóòtù gbé lórí rẹ̀. Àwọn lọ́ọ̀yà sì rẹ̀ tó sì náà àwọn náà ti fèsì sí, kóòtù wa ní ká fáwọn kóòtù fún wa títí di ọjọ́ Àlàmísì ọjọ́ 10 pé kóun fi sọ opinion tiẹ̀ lórí àròyé tí àwa àti àwọn agbẹjọ́rò tiẹ̀ tí a jọ ṣe. So bóyá kóòtù wọ́n gbà pé wọ́n sì gbé sàtá ní kí wọ́n gbé àbí wọn nígbà là ń bọ̀ wá gbọ́ níjọ́ 10 lẹ́nu kí kóòtù fún wa níyọ̀ǹda pé ká arrest rẹ̀. So àwọn agbẹjọ́rò ṣe pé kò rárá kò sí, nítorí pé àwọn ti fáìlì pépà táǹpé ní plenary objection pé kóòtù lágbára láti gbọ́. So àwọn tá a ṣàròyé lórí lónìí yẹn, so àti ìgbọ́ plenary objection wà, àmọ́ pé nígbà táwọn ti file plenary objection yẹn kóòtù lágbára láti pàṣẹ pé kún arrest rẹ̀. So ìyẹn ni kóòtù ọ̀wá decide bóyá position tí wọn lọ́ráìtì ní bóyá títí wà ní Umar Saad Imam, àmọ́ ọ̀tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ní sí òun ni US Imam.
ọ̀rọ̀ rèé nípa ọ̀rọ̀ Benny àti àwọn agbẹjọ́rò rẹ̀ tòun ti àwọn tí wọ́n pè lẹ́jọ́ lórí ọ̀rọ̀ wípé ó ń tako ẹ̀sìn wọn. Bàbá ní parọ́ tanra wa jẹ́ ẹ̀sìn àdáyébá tí gbogbo wa bá ń lé ayé tí ṣẹ̀sìn ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ kí gbogbo ó pọ́n lé. Bàbá tí ń pọ́n ẹ̀sìn mùsùlùmí lé tó ń pọ́n ẹ̀sìn kìrìsìtẹ́nì lé, ẹ má jà tàbùkù ìṣẹ̀ṣe tó jẹ́ ti gbogbo wa. Lórí ọ̀rọ̀ eléyìí tó ń jàràn ìràn yìí lẹ̀, tá a bá ní ká bójú wò ó, kì í ṣe kíní, kì í ṣe kejì, kì í ṣe kẹta tọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara. Lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara tòun ti Yorùbá pé ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Kwara, Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá, Ìlọrin ó belong sí ilẹ̀ Yorùbá, Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá. Ibi tọ́rọ̀ tí ń bọ̀ rèé kó má di pé wàhálà wá ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tá a ṣe sọtán iná ní lórí ọ̀rọ̀ wípé ẹ̀sìn ò ṣẹ̀sìn. Bàbá ti lè gbà fúnra wa lórí ẹ̀sìn, ẹ má jẹ́ kí ìjà ẹ̀sìn ó tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ẹ má jẹ́ kí ìyẹn ẹlẹ́yàmẹ̀yà kó tún ṣẹlẹ̀, mi ò gbà tiẹ̀, ìwọ ò gbà tèmi, bó ṣe bẹ̀rẹ̀ ńgbà náà rèé o. Lórí ọ̀rọ̀ Àfọ̀njá tòun ti Álímì, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ nínú ìtàn, ẹ má jẹ́ kí ìjà mi ò gbà tiẹ̀, ìwọ ò gbà tèmi, ẹ̀yà báyìí ni ìwọ ò ń ṣẹ̀yà báyìí. Òun náà ló ṣokùnfà ohun tó ṣẹlẹ̀ nígbà tí Sunday Igboho tó fẹ́ ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara. Nínú ara àwọn ohun tí wọ́n fi síta lẹ́yìn tí Sunday Igboho tó ti ṣàbẹ̀wò síbẹ̀ wípé òun fẹ́ ṣèdásílẹ̀ ikọ̀ ìrú ẹkùn. Nínú ara àwọn tí wọ́n tọ́ka sí ni pé Sunday Igboho ọmọ Yorùbá ni. Nínú ara nǹkan tí Sunday Igboho dẹ̀ ń tọ́ka sí tó ń jà fún nígbà náà ní Yorùbá nation kí Yorùbá nation ó lè dá wà. Àwọn dẹ̀ ń sọ wípé ní tàwọn ní Kwara State àwọn kì í ṣe Yorùbá. Ọ̀rọ̀ yìí gan ló wá di họ́wùhọ́wù ló ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ láàrin ìlú. Lẹ́yìn eléyìí tó tún wá ṣẹlẹ̀ nípa ti Sunday Igboho yìí ló túnṣẹ̀ wá wú gbogbo ẹ̀ síta. Níbi tí wọ́n ti ń pé wọ́n ti fẹ́ máa dá ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà lẹ̀. Onírúurú ìbéèrè ló ń jáde wá láti ilẹ̀ Yorùbá wípé ẹ pé Ìlọrin ìpínlẹ̀ Kwara ẹ̀ ń pé kì í ṣe ilẹ̀ Yorùbá. Ibo ni orúkọ tó ń jẹ́ Ìlọrin, ibo ló ti jáde wá? Ǹjẹ́ Ìlọrin ṣéde Haúsá ni? Ǹjẹ́ Ìlọrin ṣéde Fúlàní ni? Ìbéèrè ni pé nígbà tí ìpínlẹ̀ Kwara tí wọ́n bá sọ pé àwọn ò sí lára ilẹ̀ Yorùbá, ara abolẹ̀ belong sí. Ṣé ká sọ pé northern ní ìpínlẹ̀ Kwara wà ní? Ẹ lọ wò lórí ibikíbi nínú àgbékalẹ̀ tó ti pé tó bá kọ Kwara State Western Nigeria lè máa kọ síbẹ̀. Lápá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó sì já sí pé South West Nigeria ilẹ̀ Yorùbá iná lọ́kà mọ́. Ó ṣe wá jẹ́rú àsìkò yìí la máa sọ pé Ìlọrin kì í ṣe Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ iná ló jẹ́ pé orúkọ Yorùbá èdè tí wọ́n sì ń sọ nílùú Ìlọrin yàtọ̀ sí èdè òyìnbó, èdè Yorùbá ni. Kì í ṣe pé àwọn Ìlọrin, kì í ṣe pé àwọn Kwara, kì í ṣe pé wọ́n ṣèdè Haúsá o, kì í ṣe pé Kwara, kì í ṣe pé wọ́n ṣèdè Ìgbò, Yorùbá yìí ni wọ́n ń sọ. Ẹ má jẹ́ ká torí wípé ìjà àti tipẹ́tipẹ́ tá a mọ̀ díẹ̀ má jẹ́ kó dá wàhálà lẹ̀, kí gbogbo ó lè gbé pẹ̀lú àlàáfíà. Tí ìjà ẹ̀sìn ò bá ti ṣẹlẹ̀ wípé nítorí Ìlọrin o, ìpínlẹ̀ Kwara o, ìlú tá a mọ̀ pé ẹ̀sìn mùsùlùmí ló pọ̀ jù ń bẹ̀. Kò sí bá a ṣe lè sọ tó ìpínlẹ̀ Kwara, ṣé bẹ́ẹ̀ wá ni ò sí ṣọ́ọ̀ṣì ní Kwara State ni? Ṣé bẹ́ẹ̀ ni ò sí ṣọ́ọ̀ṣì ní ìlú Ìlọrin ni? Ṣé bẹ́ẹ̀ ni ò sẹ́nìkan tó jẹ́ pé ó rárá gbé Ògún sẹ́yìn kùlẹ̀ tó ń tapo sí i? Ṣé bẹ́ẹ̀ ni ò sẹ́ni tó sọ pé òun ń ṣọdún eégún? So ẹ má jẹ́ kí wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò ṣẹ̀sìn kó dá wàhálà ẹ̀yà òṣèyà kó dálẹ̀. Kíjọba ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrahman Abdulrazak ẹ fààyè gba Sunday Igboho. Eléyìí ò ṣe pé ó sọ pé ẹbọ ni wọ́n fẹ́ wọ́n máa ṣe ń bẹ̀. Bí ò ṣe rí pé ọ̀rọ̀ ètò ààbò, ẹ má gbàgbé àwọn tí wọ́n wá jíyàn gbé ní Kwara State, kò sí nǹkan tó kàn bóyá mùsùlùmí ni ẹ, bóyá kìrìsìtẹ́nì ni ẹ, bóyá ẹlẹ́bọ ni ẹ o. Àwọn èèyàn ń débẹ̀ wọ́n palẹ̀ mọ́ ẹni tó bá wù wọ́n ni. Lẹ́yìn tó sì já sí pé àwọn tí wọ́n wá ṣọṣẹ́ yìí gan tá a rí àkọsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ adàlúrú lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn tó jẹ́ pé wọ́n ń jínigbé nílẹ̀ Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n kì í ṣe Yorùbá. Inú kí wọ́n jẹ́ bóyá kí wọ́n pè wọ́n ní Fúlàní àbí kí wọ́n pè wọ́n láwùsá. Àwọn ìlú dẹ̀ ní wọn lẹ́sìn míì tí wọ́n ń sìn. Láwọn tí wọ́n ń jíyàn gbé yìí kì í ṣe pé bóyá wọ́n ń ṣẹbọ o, kì í ṣe pé ẹ máa gbọ́ pé wọ́n lọ ṣọ́ọ̀ṣì o. Ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ló wà nù wọn. Ìyẹn ò dí wọn lọ́wọ́ kí wọ́n má hùwà tí wọ́n fẹ́ hù, bóyá wọ́n fẹ́ jíyàn gbé àbí wọ́n fẹ́ ṣekú pa ni. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ló máa díyàn lọ́wọ́ ọrú ẹ̀.
àìmọye àwọn tó jẹ́ pé ẹlẹ́bọ táwọn náà wúrú wà míì tí ò dáa, àìmọye àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì táwọn náà wúrú wà tí ò dáa. Kókó ọ̀rọ̀ ni pé kí gbogbo ó kọ́ bá a ṣe máa jọ gbé lálàáfíà, kálàáfíà ò lè jọba láàrin wa. Adúgbò lọ́wọ́ àǹfààní tẹ́ fi sílẹ̀ láti wò wá. Bẹ́ẹ̀ bá dúró lórí ìkànnì yìí, àwọn tó ṣe kókó tó ṣe pàtàkì lẹ máa láǹfààní láti máa wò. Ilé òní léwọ́ ọ̀nà nínà wá porogodo ayé òní lù fún ajó títí jọ́ míì tá a máa pàdé akọ́dì tó ń fò lókè lókè. Mo sún mo sáyẹ̀nsì.